Ìfẹ́ ládùn nílé ayé, ìfẹ́ lóyin, ìfẹ́ la fi dálé ayé o, lówó lábí àkìmù lérí kì í fàyàfẹ́, ìfẹ́ yín pọ̀dún mẹ́wàá o, nífìhún ládùn nífìhún lóyin. Ìfẹ́ yín lé lọ́dún o, ìfẹ́ yín ti kádùn, orí jẹ pẹ́ fúnra yín, kọ̀lọ́njẹ ló lẹ́yìn pẹ́pẹ́, ìfẹ́ yín lé lọ́dún. Ìfẹ́ yín lé lọ́dún o, ìfẹ́ yín ti kádùn, orí jẹ pẹ́ fúnra yín, kọ̀lọ́njẹ ló lẹ́yìn pẹ́pẹ́, ìfẹ́ yín lé lọ́dún. Orógbó ajẹ́gbó, obì àbíkú dànù, ìrìn àjò ọdún mẹ́wàá yìí kò tún bírè síwájú. Orógbó ajẹ́gbó, obì àbíkú dànù, ìrìn àjò ọdún mẹ́wàá yìí kò tún bírè síwájú. Asaka sìrìkí, Asaka sìrìkí, àdókùn dúró dàwọn àgbàlagbà, Asaka sìrìkí. Owó làbí àbóníbòdè ṣe dáhùn dá, Asaka sìrìkí. Mórí ìgbà fọlọ́wọ́n ọba fọ́dá yóò bá ṣẹ̀dá ọ̀run, ọba tíjó kòdè ké mọ́sáàsì, ọba tó tóbi àrò olóko àjọbọ, Olódùmarè làwọn fọpẹ́ fún owó lábí àkìmù bí n ló rán mi dé gbàgede. Ọládùúkẹ́ bá wà dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tí yóò jẹ́ àtúká. Ó ní lónìí ní ìgbéyàwó àwọn pọ́dún mẹ́wàá nílé ayé kórì ìjà wọn pẹ́pẹ́pẹ́. Owó lábí àkìmù ọmọ Bashir àkànmú ọmọ Asaka. Ọládùúkẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ àyà mi kí fáyà tí mo dé ráyọ̀. Ọmọ làwọn ní ilẹ̀ ọ̀ràngún ọmọ ògbóyè kọ́lá. Àgúnlẹ́yìn ijó àrẹwà lóbìnrin ni. Ó ní bá mi kì í dáadáa. Ó ló ṣètọ́jú mi fọ́dídì ìrìn àjò ọdún mẹ́wàá nínú ìgbéyàwó àwọn. Ó ní bó ti ń fẹ́ mi lójú ní ti ń fẹ́ mi nímú. Àdúmáradán amọ́lẹ́sẹ̀ bí alárí. Ọmọbìnrin rọ̀ gbọ́dọ̀ ni mo ń kó bẹ̀rẹ̀ fún. Olówó orí rẹ̀, aládé orí rẹ̀, ìfẹ́ ayé rẹ̀, owó lábí àkìm. Ọmọ Bashir àkànmú ọmọ Asaka bí lónìí mọ̀ kí ọ dáadáa. Ó lọ́jọ́ rírí jẹ, ọjọ́ àríjẹ. Ó lọ́jọ́ ìkẹ́rẹ́pẹ́ bí sùn ló pọ̀, ó láyàláyà mi. Ó ní mo ti mójúrò kún, mo ti mójúrò sá. Mi ò rẹ́ níbi kì fọ́yá mo dé rayọ̀ obìnrin rere. Obìnrin tó yàyí láwùjọ ni. Ó ló tọ́jú mi, ó tọ́jú ọmọ. Ó kẹ́ mi bó ti ń gẹ̀ mí ni. Ẹ ti wá sọdún èyí, ẹ ṣe gbọdún ọdún kan nílé ayé, ẹ sọ gbọ́rin ọdún lágbára dání wáyé, ikú onípẹ̀yìn àrùn onípìn yíyá, ẹ lòrà yín gbogbogbò nínú ọlá nínú ètètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Owó lábí àkìm ọmọ Bashir àkànmú ọmọ Asaka. Títàn òní jẹ́ tán, ẹ̀gbọ́n òní jẹ́ rọ́kùn gbàmí láṣọ ọba dání wáyé. Ẹ nílò gbá yín nínú nira lágbára Ọlọ́run ọba. Ẹ ti bí sùn, ẹ ti bí wálẹ̀, ẹ ti lọ́lá lágbára dání wáyé. Ẹ ní mòṣì oṣù onímọ̀ yín tọmọtọmọ. Ní mọ́tò Firdaus mo dé síre, Ayatu Nur mo sádò olúwa, Royan Abdulaziz mo kọ́ládé. Lágbára dání wáyé ní mọ̀bòjì ọmọ lágbára Ọlọ́run ọba. Kò sí bẹ́ẹ̀ bá ti pẹ́ nílé ayé tójú ẹ̀yọ́ níríbire lójú owó rí. Owó lábí àkìm ọmọ Bashir àkànmú ọmọ Asaka wádìílé àwọn bàbá rẹ̀. Ó dàgbọ́lé òkè Foko Asaka nílùú Ìbàdàn. Ọmọ Asaka sìrìkí, ọmọ adógún dúró dàwọn àgbàlagbà. Ọmọ òpónìbòdè ṣe dáńdá. Ọmọ Asaka sìrìkí bí wọ́n ti pòkè àwọn bàbá rẹ̀ ni. Owó làbí mọ̀ gbòkè àwọn bàbá rẹ̀. Ọmọ aládé, ọmọ ọ̀rọ̀gún lẹ́la, ọ̀rọ̀gún ọmọ ògbóyè. Ọmọ aládé sẹ́kùn, ọmọ aládé wùsọ̀wùsọ. Ìjẹ̀sọ̀ ọmọ tó gùnrà lú bí wọ́n ti pòkè àwọn bàbá rẹ̀ ni. Ọmọ rìn lọ́sìn, ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́, ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́. Pẹ́ńpẹ́ lásọ gbájọ́, gbàgẹ̀rẹ̀ lásọ àwọn ìjẹ̀sà. Mo lè kí ìjẹ̀sà kí wọ́n ó dùn mí lóye. Tani òjò lóye dùn ràn ìjẹ̀sà tẹ́ni gbọ́lá. Ọmọ àgúndó pòrò ní mòye. Mo sùn lẹ̀lẹ̀ gbáyì lókì ìtẹ̀fún. Ìjẹ̀sà òsùrẹ́ ọmọ dùn apá ànàdà. Òmèwé kan amúṣẹ́rẹ́. Bí mo já kẹgbàá kan, bí mo já méjì ẹgbàá méjì. Bí mo já mẹ́ta ẹgbàá mẹ́ta. Bí mo já mẹ́rin ẹgbàá mẹ́rin. Bí mo já márùn ẹgbàá márùn. Owó lábí àkìm ọmọ Bashir àkànmú ọmọ Asaka. Bí mo já mẹ́fà ẹgbàá mẹ́fà. Bí mo já méje ẹgbàá méje. Bí mo já mẹ́jọ ẹgbàá mẹ́jọ. Bí mo já mẹ́sàn ẹgbàá mẹ́sàn. Bí mo já mẹ́wàá ẹgbàá mẹ́wàá. Ìjẹ̀sà òṣèré ni yóò mọ́dù wá pa ànàdà. Ọmọ pankẹ́rẹ́ làmúdùgbò
Ọ̀ṣun létí Iyemọja Ìjẹ̀ṣà kéékèèké bí ẹni fìlàlì lè mọ́ lọ́wọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ bí wọ́n ti pòkè àwọn bàbá rẹ̀ ni ó wádìí àwọn mọ̀mọ́ rẹ̀ ó dìde àdó lókè àdó nílùú Ìbàdàn ọmọ lóye mọ̀yì ọmọ yẹ àròkè ọyẹ kì í para gbẹ̀tì aṣọ gangan wúlẹ̀ fi bora nílé mọ̀mọ́ rẹ̀ ni wọ́n mọ oṣù pálí àní òkun agbọ́lú àjẹ́ ní ẹni ọwọ́ bàbá rẹ̀ bá tó kó lọ tún ṣe owó làbí mọ̀ gbòkè àwọn mọ̀mọ́ rẹ̀ ọmọ lọ́dẹ àjíkáwó lẹ́rú tó ọmọ ní kàwó lójúde mọ̀mọ́ rẹ̀ ọmọ sọ pápá dídé ọmọ sàkìtàn dọ̀jà ọmọ sọ gbẹ́dì ìgboro ọmọ jẹ́lá bá ní òtòsí òyọ́mọ ènìyàn nílé àwọn mọ̀mọ́ rẹ̀ ni ọmọ yẹ fìlà fún ọmọ jágúrẹ́tẹ̀ láyé fi ni ọmọ èèyàn fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni ọmọ ara rẹ̀ sà sẹ̀nìṣẹ́pọ̀ òní sẹ̀nìṣẹ́pọ̀ níbi ara rẹ̀ sà nínú bàrí ọ̀làbọ̀lé ògùnkò ní yamọ̀dẹ̀ lára owó làbí bí wọ́n ti kó kí àwọn mọ̀mọ́ rẹ̀ ni ó wádìí àwọn aya rẹ̀ gangan aya rẹ̀ lẹ́dẹ̀ ọkọ aya tó yà yìí láwùjọ kìfáyàmọ̀dé ráyọ̀ ọmọ làwálì ní ìlà ọ̀ràn fún ọmọ gbóyè ìkọlà ọmọ sọ olómi ìlòlò ewúrẹ́ lánìjẹ́lẹ́sẹ̀ gbàgede àgùntàn lánìjẹ́lẹ́sẹ̀ yàrá àkùkọ gàgàrà ló ti jí kọ́ lálẹ́ èdè lájọsí kìfáyàmọ̀ gbọ́kì àwọn bàbá rẹ̀ tèwétèwé mọ̀yàn kọ́ ni mọ̀yàn kọ́ ni mọ̀yàn kọ́ ìhòòhò ni mo lè yàn kara nínú ilé ọmọ gbóyè ìkọlà ọmọ sọ olómi ìlòlò ọmọ ògùn ìgùnpínlá ọmọ ògùnpínlá gbìn ìgùn ìlàsọ olóko ògùn mi dùgbẹ̀dùgbẹ̀ lókè àjà kìfáyà ẹja fìlàjì yan káwá fọ́gùn wọn mọ̀ ládàá àgbà nílé àwọn bàbá rẹ̀ ó kárẹ̀ láyé ẹ ti wá ṣe yìí náà o lágbára dáníwáyé ẹ ṣe tẹ̀mí sí owó làbí akeem ọmọ Bashir àkànmọ́ ọmọ Asaka kàfáyà mọ̀dẹ́ráyọ̀ ọmọ làwàní nílùú láìlọ́rọ̀gán ọmọ gbóyè ìkọlà bí n ló bá bí àmọ́ ń làbọ̀ já gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ aya rẹ̀ tó ṣe kẹ́rẹ̀ dáadáa mo pé kò síbẹ̀ bá ti pẹ́ nílé ayé tó ẹ̀yà ẹ̀rà ni ẹni wáyàwó òkú ìgbà yín tó dùn yọ ọlọ́run níjó tán aládùúkẹ́ mo ń jẹ́ apẹ̀sà bí ẹni láàyìn owó làbí o akeem ọmọ Bashir àkànmọ́ ọmọ Asaka kàfáyà mọ̀dẹ́ráyọ̀ ọmọ làwàní ní ìlọrọ̀gùn àtẹ̀yí sàmọ́dọ̀ ìfẹ́ yín lé lọ́dún o ìfẹ́ yín ti kádùn orí jẹ́ pẹ́ fúnra yín kọ̀lọ́ ń jẹ́ ló lẹ́yìn pẹ́pẹ́ ìfẹ́ yín lé lọ́dún. ìfẹ́ yín lé lọ́dún o ìfẹ́ yín ti kádùn orí jẹ́ pẹ́ fúnra yín kọ̀lọ́ ń jẹ́ ló lẹ́yìn pẹ́pẹ́ ìfẹ́ yín lé lọ́dún. orógbó ajẹ́gbó obì àbíkú dànù ìrìn àjò ọdún mẹ́wàá yìí kò tún bire síwájú. orógbó ajẹ́gbó obì àbíkú dànù ìrìn àjò ọdún mẹ́wàá yìí kò tún bire síwájú. Asaka Siriki Asaka Siriki adókun dúró